Káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta gbogbo ọmọ kóòtù òjíire nílòkó káàkiri gbogbo àgbáńlá ayé. Mo kí wa lápá tún, mo kí wa lápá sí o. Onílé mo kí yín, ọlọ́dẹ̀dẹ̀ yìí mo kí yín, baálé ilé, ìyálé ilé gbogbo yín mo kí o, ìmọ̀lélódì kan o. Orúkọ mi ni Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ẹ wo àwòrán ewé yìí dáadáa, wọ́n fẹ́ ti dá wa ní ẹ̀kọ́ kéńkélé kan. À ń pè ní ewé Osanpotu. Ní ìlú ọ̀dọ̀ tiwa, àwa máa pè é ní ewé Ọlọ́sànkutu. Ewé Ọlọ́sànkutu làwa pè ní ìlú Ìṣẹ́yìn. Ewé Ọlọ́sànkutu. Ṣùgbọ́n orúkọ tó gbajúmọ̀ jù káàkiri ilẹ̀ Yorùbá ni Osanpotu. Kí ni ìwúlò ewé yìí? Ìwúlò rẹ̀ pọ̀ lọ gbáà. Ó wúlò gan-an ni o. Ewé tí ó mú rárá ni, tí Yorùbá bá sọ pé àwọn tẹ̀sí ń wáyé kò mú, tàbí kí wọ́n sọ pé kò sọnù, nǹkan tí ọ̀wọ́n ni wọ́n pè bẹ́ẹ̀, nǹkan tó yára láti rí. Ewé tí ọ̀wọ́n rárá ni, ó yára láti tètè rí. Ewé yìí. Àrùn kan bẹ wọ́n ń pè ní Aromolegun. Àwọn eléèbó a máa pè ní rheumatism. Aromolegun. Aromolegun. Ohun tí máa lọ́pọ̀ mọ́ pé bóyá Aromolegun tàbí ká sọ pé ara máa sábà ròyàn láì nídìí. Ọ̀nà tó pín sí pọ̀. Ọ̀nà tó pín sí ṣe kí ni? Ọ̀pọ̀ gan-an ni. A máa mú gbogbo ẹ̀ ní sísẹ̀ntẹ̀lé. Ọ̀yá ẹ wá nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan. Ẹ fẹnu mẹ́nu kẹ fìtèmétè. Ẹ yá mi létí tọ̀tún yẹn fi tòsí ilẹ̀ kẹ wá sẹ́nu yín kẹ́mú. Kí ni wọ́n á wí? Ọlọ́gbọ́n ọkọ ló fi ń sọ bẹ́ẹ̀. Ògùn orí afẹ́fẹ́, ògùn orí social media. Bẹ́ẹ̀ bí ọba dá social media lẹ̀, ń bọ́ nu dìdìrín ọwọ́ ọ̀tẹ̀ ń bọ́ ló ti rí fóònù lù láyé. Ìwọ tó ọgbọ́n bí fàtọ̀ ọmọràn bí ọ̀pẹ̀lẹ̀ tó ní àwọn bàbá tiẹ̀ ló lóògùn jù. Àwọn bàbá rẹ̀ yẹn wọn ò rí òògùn, wọn ò rí fi ṣe fóònù tó máa lò. Ọ̀dẹ̀ ni ọ́. Àní ọbọ̀ yẹn ọkọ́gbọ́n. Bọ́ọ̀bì kọ̀ọ̀kọ́gbọ́n. Èbó ti ṣayé dẹ̀rọ̀. Láyé àtijọ́ àwọn tó lówó nìkan ní lo fóònù. Láyé òde òní ewúrẹ́ gan ń lo fóònù. Ìwọ̀n tó bá fẹ́ lo fóònù fún òun ló lò fún. Tó bá fẹ́ lò fún kọ̀ọ̀kọ́gbọ́n. Tó bá fẹ́ lò fún kọ́ ọmọ ìgbọ́rẹ̀gbẹ̀ ọgbọ́n là ní kọ̀ọ̀kọ́. Àwọn bàbá wa ní ẹnìkan ìdúbà fògùn sínú kú. Oríṣiríṣi oògùn ní ń bẹ láyé. Lágbájá gbóná, Ọlọ́run ò ní jáwọ́ gbóná o. Àwọn ò léwé tó gbóná lọ́wọ́, ewé àrẹ̀mọ ti wa. Àwọn jẹ́ jágbádá jẹgbẹ́ tí èlé ni. Ó gbóná bàjẹ́. Àwọn tó bí wa wọn ò gbóná bàjẹ́. Àwọn ìṣẹ̀lẹ̀ tó gbóná bàjẹ́. Wọ́n bá sọ pé èèyàn gbóná bàjẹ́, ìka èèyàn ní jẹ́ bẹ́ẹ̀. Ìka èèyàn òun ní jẹ́ bẹ́ẹ̀.
kí ká máa kó kàlùwó kí ká máa kó nǹkan àkàràbà kí ká máa ká fọ̀ṣẹ́ káàkiri wọ́n sọ pé ọba débẹ̀ yọ pa ọba débẹ̀ yọ yà wèrè ṣé ohun tí wọ́n wá pè ní nǹkan gidi nù. àní kí wọ́n máa sọ pé wọ́n gbẹ́ni núrun débẹ̀ ara ẹ̀ wálẹ̀ wọ́n gbẹ́ni tí ò róyún débẹ̀ wọ́n jáwé ewé tútù fún ó lóyún ẹni tí lálàkàlà wọ́n fún léwé ara ẹ̀ balẹ̀ ìwé ààrẹ mọ mo tọ́ dànù àmọ́ wọn máa lágbájá ó gbóná bàjẹ́ ẹni wọn bá ló gbóná bàjẹ́ yàgò fún o abatẹnijẹ́ ní ijó gbóná bàjẹ́ ọlọ́run níjà ó gbóná bàjẹ́ o ọ̀yà ẹ̀wọ̀n kan fìdílé tàbí kẹ́ fìdílé kan jàre tí wọ́n bá lọ gbóná tí wọ́n bá ní lágbájá yìí lógun ọ̀fẹ́ ni tọ́ ọ bá mọ iṣẹ́ àrùn lórí ìjókòó tó lè ka iṣẹ́ àrùn 45 ọ̀lẹ́ni ọ́ iṣẹ́ àrùn tá a fi wo àrùn tá a sì bá a bẹ́ẹ̀ tí wọ́n bá ń lágbájá ẹkùn ni ó gbóná bàjẹ́ bó ṣe jókòó yẹn ni kò ka iṣẹ́ àrùn ẹ̀yọ kọ̀ọ̀kan tí ó papọ̀ mọ́ra wọn wóróworó ni wọ́n máa wí. níbi tí ìmọ̀ fẹjú kẹ̀kẹ́ dé lóde òní tó bá lọ fún ẹ̀kọ́ ewé àtegbò ibẹ̀ ló tó dára mọ̀ yìí pé àsọ̀lẹ̀ ni ọmọ kankan. a dúpẹ́ fún àwọn àgbàlagbà àtijọ́ tí wọ́n fọgbọ́n ọnú tí wọ́n fi kẹ́kọ̀ọ́. lára ẹ̀kọ́ tí wọ́n tó wá kọ́ yẹn ẹ̀kọ́ tó tó wà ń bẹ̀ torí pé wọ́n mọ ìpìlẹ̀ oògùn ni wọ́n ò mọ òdiwọ̀n oògùn. ìbú àwọn àgbàlagbà ẹ má sìn mí gbọ́ o. ṣé ẹ mọ̀ pé bó ṣe wà ní oògùn òyìnbó tí òyìnbó sọ yìí pé ẹ má jẹni yìí ó lò kọjá ayé báyìí tí oògùn bílẹ̀ ò rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ẹ sábù kọ́ máa mú ni kò sì yẹ kó rí bẹ́ẹ̀. ṣùgbọ́n ọ̀tọ́ bá lọ ilé ẹ̀kọ́ ewé àtegbò ibẹ̀ ló tó mọ̀ pé egbòogi eléyìí àti eléyìí wọ́n strong jura wọn lọ wọ́n lágbára jura wọn lọ. ẹ ń tẹ̀lé mi bó o là á ṣe ṣàgbo bó o là á ṣe powder bó o là á ṣe lè ṣe capsule ọ̀kẹ́kọ̀ọ́ gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ohun táwọn òyìnbó fi jù wá lọ nù. ẹ rí i pé oògùn èbó mi tọ́ bá lò àrọ́ máa yúnyàn wòníwòní wọ́n sọ pé tọ́ bá lò ọ̀yá fi eléyìí kún òun ni ò ní jára ọ máa já ọ jẹ. ń bẹ lóògùn èbó náà bẹ́ẹ̀ náà ní bẹ ní oògùn ìbílẹ̀ náà. ẹ gbádùn mi àdára fún wa. Aromolegun òun la fẹ́ bára wa sọ. ọ̀yá ẹ jẹ́ ká fẹnu mẹ́nu ẹ jẹ́ ká fi ètè mété ká fẹnu wa ká mú ẹ máa bá mi bọ̀ wá. ẹ jẹ́ ká mú ọ̀rọ̀ yìí ní sísẹ̀ǹtẹ̀lé bí ọlọ́run ṣe dá àwọn ẹ̀dá ènìyàn ọlọ́run ò dá wa dọ́gbadọ́gba. eegun ẹlòmíì pé eegun ẹlòmíì ò pé. ẹ gbọ́ eegun ẹlòmíì ṣe ó pé eegun ẹlòmíì kò pé. pàápàá jùlọ tó bá di àsìkò òjò àwọn tí Aromolegun bá ń dà láàmú àlàáfíà wọn kì í pé dáadáa. tójò bá rọ̀ pẹ́rẹ́ báyìí yàyàyàyàyàyà o bí ìgbà tí ilẹ̀ máa pẹ́ tó mọ́ ni wọn ò ní gbádùn ara wọn. àbí bóyá nǹkan kan sí ẹlòmíì bóyá ó ti fẹsẹ̀ rọ́rí tí egungun yẹn wá ń ro ẹ gbọ́ tàbí kéèyàn sanra jù sẹ́wọ̀n pé àwọn èèyàn kan bẹ láwọn obìnrin tí wọ́n máa ń nídìí ìdí wọn yìí tó bá ṣe rẹ̀pẹ̀tẹ̀ sóbi orí orúnkún wọn
orúnkún méjèèjì báyìí yóò máa ro wọ́n pàápàá jùlọ tó bá dojú alẹ́ àrùn yìí máa yọ àwọn tí tó bá nídìí ìmáa sábà yọ wọ́n lẹ́nu. ẹ rí i pé ẹlòmíì sì ń bẹ tó yẹ pé ọlọ́run má jẹ́ ká sírìn má jẹ́ àtẹ̀jú rẹ̀ mọ́lẹ̀. àwọn ọ̀kà ènìyàn ń bẹ tó yẹ pé wọ́n máa ró ilẹ̀ àmọ́ tó máa ń rólẹ̀ náà ni wọ́n ń pè ní yán ilẹ̀ àbí wọ́n sọ pé wọ́n ti wọ́n ilẹ̀. tí wọ́n bá wọ́n ilẹ̀ àbí wọ́n ró ilẹ̀ àbí wọ́n yánlẹ̀ òun ni pé bóyá wọ́n fẹ́ ṣèkà fún ẹnìkan wọ́n ti wá fi oògùn burúkú wọ́n ti bù wọ́n ilẹ̀ kó tó di pé bóyá ènìyàn ò gbàbẹ̀ ọ̀tọ̀ lẹ́ni tó gbàbẹ̀ èèyàn wá gbàbẹ̀ ó lè jẹ́ pé ara ẹni ó kú táìtáì kí gbogbo ohun tí járe èèyàn kó kú ẹlòmíì nǹkan ọmọkùnrin rẹ̀ lè má ṣiṣẹ́ mọ́ tàbí kó jẹ́ pé láàrin ìṣẹ́jú mẹ́wàá àbí wákàtí 5 síbẹ̀ yẹn wọ́n ṣàkàn máa pariwo pé eré òun náà ni láti bẹ̀ túrú ẹni bẹ́ẹ̀ ò ní lè dìde mọ́ òun. ẹlòmíì sì ń bẹ tó jẹ́ pé tọ́lọ́ máa da alákọ yánlẹ̀tọ́ gborí ilẹ̀ egun ẹ̀yìn ẹ̀ léèrè ẹ̀yìn yìí náà wọ́n sàmà pa gbogbo àyẹ̀wò ni wọ́n ṣe wọ́n sọ pé wọn ò rí nǹkan kan gbogbo àyẹ̀wò ni wọ́n ṣe wọ́n sọ pé kò sí torí àbùsọ pé làwọn bàbá máa sọ pé dí ọmọkùnrin ò tó bí ètò ògùn owó kọ́ ni mo ní kó ṣe o. àwọn kẹsẹ̀ kan bẹ tó yẹ pé tíyàn bá lò sára tí wọ́n bá tiẹ̀ fẹ́ débi tí wọ́n bá yán ilẹ̀ ọlọ́run ó darí rẹ̀ gbàbọ̀ mí. ògùn kan ní sọ́yìn ọlọ́run ní sọ́yìn o ṣùgbọ́n ọlọ́run yóò darí ẹ̀mí rẹ̀ tó fi ní gbàgbé tàbí lára àwọn èyí tó ti lò sára débi pé tọ́ bá tiẹ̀ gbàgbé dẹ́yàn gan-an ọlọ́run ò ní pé kí nǹkan kan ṣe ọ́ lọ́n tiẹ̀ ó sì bọ̀ torí pọ̀ lẹ́nu aburú. àwọn nǹkan wọ̀nyí a máa fà á. ẹni tó bá sì ní àrùn arúmọléegun kò sábà gbọ́dọ̀ máa jẹ àdúgbò kó máa mu omi tútù jù omi tó lọ́wọ́rọ́ òun ni kó sábà máa mu jù. kódà àwọn àgbàlagbà tún jẹ́ òye wa pé nǹkan tó bá jẹ́ mọ́ fro chicken ẹran tí wọ́n bá sábà gbé sínú yìnyín wọ́n má sábà máa jẹ tàbí ẹran ẹlẹ́jẹ̀ bí ẹran màálù pé ẹran ẹja òun ni kó sábà máa jẹ jù. ẹni tó bá ní àwọn arúmọléegun ó sì jẹ́ kí ọbẹ̀ ẹ̀fọ́ èso oríṣiríṣi kọ́pọ̀ fóun kó máa jẹ tọ̀ èèyàn ò dúró bẹ́ẹ̀. ìwọ tó bá rí i pé kí sábà máa rẹ̀ ọ́ àbí pé o máa ń ní arúmọléegun yìí ọ̀nàwó lọ́jà ìwé Osanpotu yìí jà kọ̀ fọ́nù tú tìdítìdí tàbá ti jà ọ̀yà kò sínú tó ti fọ́nù ọ̀yà kò sínú kòkò ẹ̀rùn àwọn ká àìdán ẹ̀yà kò níye ẹ̀kọ́ sí ọ̀yà ẹ̀zẹ́ kọ́ máa mú nígbàkúgbà ó fún mi lábọ̀. sẹ́rí ẹni bá ní arúmọléegun yìí tí ò nígbà kọ́sà máa mú ní agbára ọba tíjọ́ lọ́hùn yóò fi ọ́lẹ̀ sọpóde ní. nọ́mbà àwọn lè fi dá mi sọ̀rọ̀ àbí tẹ́lẹ̀ fi bá a sọ̀rọ̀ lórí WhatsApp àbí tẹ́lẹ̀ fi darapọ̀ mọ́ wa. ẹ jẹ́ kí n fún yín ní direct hotline mi. tí ẹ bá pè mí direct tí ò bá lọ mi ò sí ní Nàìjíríà ni. tẹ bá pè mí ní direct tí ò bá lọ kí lẹ lè ṣe ẹ pè mí lórí WhatsApp ẹ.
àwọn fídíò kan bẹ̀ tí mo ti ṣe sẹ́yìn bí ọdún 5-6 níbi tí mo ti tẹrí ojú mi ayé ìgbà tá àti ìmọ̀ àfòkèlè gbá ta ńlẹ̀ ní o ó ti pẹ́ àwọn fídíò yẹn orí Facebook ni mo dáńlóòdù ẹ̀ ni ẹ̀yin gbọ́ rí pé àwọn àdírẹ́sì tẹ́ máa gbọ́ bí ọ̀pàpọ̀ má àdírẹ́sì tẹ́ ń gbọ́ nísìn Ìkòròdú ni mo wà báyìí ǹjẹ́ gbọ́ Ìkòròdú ni mo wà a sì máa sábà tráfù púpọ̀ jù káàkiri orílẹ̀-èdè là máa sábà máa lọ ẹ pè mí sórí WhatsApp ẹ̀ tẹ́ bá ti pé direct call tí ò lọ ọyọ ẹmú gègé yín kan kọ +23480 3298 3298 báyà mọ̀ ń sáré +23480 3298 3298 ṣẹ́rí nọ́mbà tí mo pè yẹn hotline ni bẹ́ẹ̀ ni mo sọ fún ọ ẹ mú ọdọ ẹ wá fún yín ní nọ́mbà orílẹ̀-èdè Benin ó lè jẹ́ pé Benin ni mo wà tí ẹ fẹ́ bá mi sọ̀rọ̀ pé fẹ́ pè mí direct ọyọ mi lẹ́yìn náà ọ̀dọ̀ pé kẹ́ ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp títí ẹ o kẹ́ ẹ bá ti pe nọ́mbà àtàkọ́kọ́ tí ò lọ ẹ pe nọ́mbà ẹ lè ṣùgbọ́n gbogbo mẹ́sẹ̀gì tí ẹ bá fún mi orí mẹ́sẹ̀gì tí MTN tí mo kọ́kọ́ sọ yẹn ni ọyọ wa ń gbọ́ ẹ jẹ́ fún yín nítorí léde Benin kan sí +229 54 65 19 28 +229 54 65 19 28 ẹ̀mọ́dọ̀. Báwo la ti lè ṣe ìpara rẹ̀? Arúgbó lè lò, ọmọ ọwọ́ lè lò, adélébọ̀ lè lò, ẹni tára ń ro lè lò, ẹni ẹ̀yìn dùn lè lò. Kódà ẹni tí ìkún yọ lẹ́nu, ìkún ẹ̀mọ́ wọ́n ń pè ní bí lẹ́nu níbi ọmọ orúnkún báyìí tí mo ní àwọn tí wọ́n bá nídìí pé ọmọ orúnkún yẹn máa ń yọ wọ́n lẹ́nu láàfíà. Ọyẹ ẹ̀gún ewé yìí ẹ̀gún ẹjọ́ kúnlẹ̀ dáadáa ẹ fi káfúrà sí káfúrà pẹlẹbẹ ẹ fi sí káńfọ̀ orogodo ẹ kó sí ṣé ti kó sí ẹ lọ pọ̀ mọ́ ẹjọ́ kúnlẹ̀ dáadáa ọyẹ ẹ̀fọ́ríkò ẹ kó sínú òkè ọ̀tàn àmà ìwọ́ra ẹ̀mẹ̀ ìfi ìwọ́ra ní agbára Ọlọ́run yóò sì dòun gbàgbé even da ẹni tó bá fẹ́ máa fi para bẹ́ẹ̀ omi tó gbóná omi tó gbóná yìí o nígbà tó ti gbóná tán ẹ wá ti dà sínú omi tó tutù ṣùgbọ́n tẹ́ ẹ bá ń bù sára ẹ máa mọ̀ lára pé kìnìún yìí ń joyin lára díẹ̀ ẹ kọ́kọ́ lò síwájú ó tó di pé ẹ lò ìpara yóò rí bí ṣiṣẹ́ dáadáa gbogbo ẹni tó bá lò lọ́ba yín lára mu o ẹ ṣí ààrẹ káàkiri kọ̀ọ̀kálékáko àfún yín nítorí kẹ wádọ̀ wa o ẹ lọ ṣe é tẹ báyìí ti ṣe kẹ ṣàdúrà fún wa àìbá wa mọ̀ ẹ lè fẹ́ béèrè nípa ìrìn àjò yín àbí lórí Ọlọ́run lọ́ba tó mọ̀ jùlọ ṣùgbọ́n tẹ bá déwájú wa á gbìyànjú fún yín ìyẹn bẹ́ẹ̀. ẹlẹ́ẹ̀kejì lára àwọn ọṣẹ tá a ti fúnlẹ̀ lórí ètò wa káàkiri àìbá wa mọ̀ ẹ má ṣe èméjì o YouTube méjì mu ní o àkọ́kọ́ Lukman Ayédáre ẹlẹ́ẹ̀kejì Lukman Ayédáre ẹ má ṣe èméjì ẹ̀yìn tẹ́ bá méjèèjì pàdé o mo tẹ́ bá ń bẹ̀ náà ní bàbá ọgbọ́n ọmọdà prógáàmù ní méjèèjì tẹ́ bá ń bẹ̀ ṣé ń gbọ́ dáadáa báyìí èmi ni mo ní méjèèjì o lórí YouTube o fine. kí ni màá bá fà rẹ ni pé àwọn ètò tá a ti ṣe sẹ́yìn ẹ fẹ́ ká bá yín ṣe kan bẹ́ẹ̀ ni àá bá yín ṣe tàbá ti parí ẹ̀ ẹ sanwó tí díẹ̀ tiẹ̀ ló fi gbé àdísẹ́mì tẹ àti ẹ̀sọ́ jáde òun lẹ fẹ́ béèrè lọ́wọ́ wa àá bá yín ṣe ẹ sanwó rẹ̀ ẹ sì sanwó tí díẹ̀ tiẹ̀ tí ọba yín fi gbé ẹgbàrún náà dúró sùn ẹ wá fẹ́ darapọ̀ mọ́ wa lórí WhatsApp group WhatsApp group yìí ọ̀nà méjì ló pín sí a ní public a sì ní private ṣẹlẹ̀ ní tọ́ba wà ní public yìí ẹ láǹfààní àti béèrè kankan lẹ́yìn kẹ̀kàn jẹ́ mẹ́mbà tẹ bá wà darapọ̀ mọ́ wa tán ẹ gbọ́dọ̀ sẹ́ndì link kankan ọbẹ̀ ẹ gbọ́dọ̀ sẹ́ndì fídíò kan ọbẹ̀ ẹ gbọ́dọ̀ sẹ́ndì kúbọ́yà àbí a máa sẹ́ndì nǹkan tí ọ̀dà pé báyà bíi stika àfẹ́ bẹ́ẹ̀ bá ti sẹ́ndì àtẹ̀yìn àti mo tẹ́ sẹ́ndì ìtàlẹ́ bàrà yín ṣùgbọ́n àyè gbà yín láti ṣe bẹ́ẹ̀ de yín fọ́tò ẹ̀yọ̀ kan la sì gbà láàyò
ẹ bá ti sẹ́ndì ẹ̀yìn èèyàn ṣàdúrà wọ́n ṣàdúrà fún yín inú gúrùpù tẹ́ bá torí gbogbo gúrùpù wa yìí 22 ló jẹ́ 21 nínú ẹ̀ public ni èyí tó jókòó 22 òun ni private 5,000 ni wọ́n fi ń wọbẹ̀ ẹ sì máa sọ 5,000 tó bá ti di ìparí sù tẹ́ bá ti ní ìṣoṣù kan tẹ́ sanwó ayọ̀ yìí kò ní ẹ̀ bá tó tún sanwó àtọ̀ ha dì yín bẹ́ẹ̀ àǹfààní wo ló wà ń bẹ gbogbo àwọn ṣẹ́ta ti ṣàlàyé kalẹ̀ àlàyé rẹ̀ gbọ́ dáadáa ẹ̀fẹ́ ká tó máa tún sọ fún yín ẹ̀ gbọ́ lọ́fẹ̀ẹ́ láì gbowó kankan àwọn àlàyé ẹ̀fẹ́ máa béèrè sí pẹ̀lú àwọn nǹkan tẹ́ máa ṣe sí tẹ́nìkan ò ní gbà kankan ọ̀fẹ́ ni àwọn ọṣẹ́ mi ilẹ̀ tí ẹ̀fẹ́ máa béèrè ni láì jẹ́ pé ìtọ́wọ́ alẹ́ tẹ ọ̀fẹ́ lẹ́ẹ̀ máa gbà láì gbà kọ́bọ̀ lọ́ba tán àdàrà fún wa o yẹ́ wa o kò ní yẹ ẹ lẹ́ o nọ́mbà wọn lẹ́lẹ̀ fi pè mí mo ṣe sọ lẹ́ẹ̀kan +234 80 32 98 32 98 nọ́mbà orílẹ̀-èdè Benin +229 54 65 1928 yẹ́ wa o kò ní yẹ ẹ lẹ́ níta pẹ́ lọ́wọ́ ó ṣe èyí tá a fẹ́ ọlọ́run yóò lè jìnnà sí wa ire o ire kàbìtì. mo ní bẹ́ẹ̀ lọ́rọ̀ jọ alábàjá wọn.